Only Jesus TV. Ànábì kì í gbẹ̀san. Bánábì bá máa gba ẹ̀san níjọ́ tó lọ sí fátì Mẹ́kà fún ànábì tánábì padà sílùú Mẹ́kà tí gbogbo ìlú Mẹ́kà padà bọ́ sọ́wọ́ ń ṣe Ọlọ́run. Arákùnrin kan wá ń sá lọ nígbà tí ànábì wọ̀lú tí gbogbo yẹn lọ kí ànábì. Ànábì ní wọ́n lọ pé wá kó má sá lọ. Nígbà tọkùnrin dé ọ̀dọ̀ ànábì. Ǹjẹ́ kí ló dé tó ń sá fún mi? Ó ní mo sì ọ́ ní ìwọ ànábì òsì mọ̀. Ǹjẹ́ kí ló ṣe? Ó ní ọmọ rẹ̀ tí ń jẹ́ Rùkọ́yà níjọ́ tó fẹ́ wá bọ̀ ní Màdínà tí ń sá lọ láti Mẹ́kà níbí. Èmi ni mo lọ rèé dá lọ́nà tí mo pa toyúntoyún mo yọ oyún inú rẹ̀ mo jù fáwọn ẹyẹ kan jẹ. Rùkọ́yà ọmọ ànábì fẹ́ lọ bá ànábì nílùú Màdínà. Ó wá gbéra ń lọ ó ní òun ló ń lọ dá lọ́nà kò sẹ́ni tó mọ̀ pé òun lọ pa á. Àmọ́ níjọ́ náà lọ́hùn fúnra ẹ̀ ní wọ́n ń túra rẹ̀ láṣìírí pé òun ló ń pa ọmọ rẹ̀ Rùkọ́yà toyúntoyún níjọ́ tó fẹ́ wá bọ́ ọkọ rẹ̀ Usmanu ní ìlú Màdínà. Ànábì wá ní ṣé n tó ṣe náà nù ni mo yááfì rẹ̀ máa lọ ọmọ fọlọ́lọ́lọ́. But kí ló dé tí ẹ̀yin àfà tẹ́ láìkì kẹ́ mọ́ parọ́? Kí ló tẹ́ mọ́ láìkì mọ́ deceive àwọn èèyàn kẹ́ mọ́ parọ́ tí ò ṣẹlẹ̀ fún wọn? Gbogbo èèyàn mọ́lọ́run tẹ́ bá wo fídíò yìí ẹ máa sọ pé Jesus is the only way kẹ́rì bá wa ṣe ẹ̀. Ṣẹ́ni ó dijọ́ tẹ́ bá ń béèrè lọ́wọ́ àwọn àfà yín pé ẹ mẹ́rin ń tẹ̀sọ́ wa kẹ́ tó mọ̀ pò kúrọ̀ ni wọ́n. Nínú ọ̀rọ̀ àfà yìí sìn ipa méjì lọ́rọ̀ ẹ̀ pín sí tá a máa treat nínú fídíò yìí ìdẹ̀rẹ̀ jẹ́ kó gùn súnmọ́ bẹ̀wọ̀ ẹ jẹ́ ká farabalẹ̀ gbọ́. Ipa àkọ́kọ́ ni pé àwọn tí ó ṣe ànábì ò gbẹ̀san lára wọn. Ipa kejì ni pé irú ikú wo ni Rúkàyà kú. Nínú ọ̀rọ̀ arákùnrin yìí ó sọ wípé àwọn tó ṣe ànábì ò gbẹ̀san lọ́jọ́ tí wọ́n wọ Mẹ́kà pé kò gbẹ̀san. In fact ọkùnrin kan tó jẹ́ pé òun ló pa Rúkàyà ọkùnrin ẹ wá bẹ́ẹ̀ lọ́jọ́ náà lọ́hùn ànábì ní sẹ́wọ́tọ́ náà mọ́ lọ irọ́ tó jìnnà sóòtọ́ ni. Lákọ̀ọ́kọ́ náà lọ́jọ́ conquest of Mecca ànábì list orúkọ àwọn èèyàn mẹ́wàá tó ní kan pa pé tó bá rí wọn kan pa wọ́n. Àdìsí dẹ̀ gbé wá ìkan lára wọn tó fẹ́ lọ dìrọ̀ mọ́ Káàbà tó lọ dìrọ̀ mọ́ Káàbà wọn pa. Tẹ́bálọ̀ Kitab al-Tabaqat al-Kabir by Ibn Sa'd or Ibn Zayd volume 2 page 168 ẹgbẹ́ nǹkan tó sọ ń bẹ̀ o. Ó ní the apostle of Allah, may Allah bless him, enter through al-Dakir and prohibited fighting. He ordered 6 men and 4 women to be killed. They were number 1 Ikrima ibn Abi Jahl, number 2 Abar ibn al-Aswad, number 3 Abdullah ibn Zayd ibn Abi Sa'd, number 4 Mikias ibn Sabaha al-Lelit, number 5 Uwariyit Emma bin Molimam Arabic ibn Nukay, number 6 Abdullah ibn Ilal ibn Katal al-Adrami, number 7 Hind Bunt Utbah, number 8 Sarah the Maulat, enfranchised girl of Amr ibn Hashim, number 9 Fatana, and number 10 Qoriban. Àwọn mẹ́wàá tànàbí list pé kan pa lọ́jọ́ náà nìyẹn gbogbo alájọ ká lójú screen yẹn. Now àdìsí tó wá sọ nípa bí wọ́n ṣe pa Utbah ní ọjọ́ náà tẹ́ bá lọ Sahih Bukhari hadith 4286. Ó ní narrated Anas ibn Malik on the day of conquest the prophet entered Mecca wearing a helmet on his head. When he took it off, a man came and said, Ibn Katal tadarukọ nínú ìwé àkọ́kọ́ sìn, is clinging to the curtain of Kaaba. The prophet said, kill him. Malik, a sub-narrator, said, on that day the prophet was not in a state of Iram as it appeared to us, and Allah know better. So ṣe gbọ́ pé wọ́n pààyàn ní ọjọ́ yẹn láwọn tó ṣe Muhammadu nìyẹn o. Bàbá ìwà parọ́ pé akùnrin kan wá bẹ̀ ó wá sọ pé òun pa ọmọ Muhammadu. Irọ́ ni, ikú àìsàn ní Rúkàyà kú. Tẹ́ ẹ bá lọ wo Tariq Tabari volume 39 page 161 to 162 ibẹ̀ ni àkáǹtì yẹn wà. Rúkàyà yẹn ti kọ́kọ́ fẹ́ ọkọ kan rí kó tó di ìgbà tí Muhammadu wá gba tó lóun gbé Islam dé. Ó wá divorce ẹni yẹn divorce torí pé ara àwọn tí ó gbà fún Muhammad ni ẹni tí Muhammadu fẹ́ ní tó fẹ́ ọmọ Muhammadu, so ó divorce. Ó wá fẹ́ Uthman. Ìgbà tó fẹ́ Uthman yìí wọ́n jọ migrate ni ẹja jọ gbọ́. Ó ní she embraced Islam when her mother Khadija did and swore allegiance to the prophet together with other women. Uthman bin Affan married her and she emigrated twice to Abyssinia with him. On the first emigration she miscarried the child she had from Uthman, but later she bore a man
she bore him a son whom he named Abdullah. When the prophet emigrated to Medina, she followed suit after her husband Uthman. Rukaya fell ill when the prophet was preparing to set out for the battle of Badr. So he left Uthman behind to watch over her. She died in Ramadan, 17 months after the prophet's immigration, March 24. While the prophet was at Badr, Zayd ibn Haritha came from Badr with the good news of the victory. And when he entered Medina, the people were leveling earth over her grave. So those ones, I can't tell you sọ fún ẹ pé ó ṣàìsàn ni. In fact, ọkọ ẹ̀ ló mójútó níbi tó ti ṣàìsàn tó fi kú. Torí ẹ̀ gan lọ́kọ rẹ̀ ò ṣe lọ sí ogun Bádírì. Tẹ́bà ìyẹn wà nínú Sahih Bukhari náà, hadith 3698. Ó dẹ̀ wà nínú Sirah Ibn Ishaq, page 328. Àìsàn ló ṣe, ọkọ rẹ̀ sì mójútó tó fi di pé kú. Ẹ̀yin dẹ̀ jókòó síbẹ̀ yẹn parọ́ fáwọn èèyàn kíní kan ẹnìkan tó jọta ànábì ẹnìkan tó pamọ́ ẹ̀ tó sọ pé òun pa òun yọ ọmọ inú ẹ̀ òun jù fẹ́ yẹ òun ṣe ànábì dáríjì kí ló tẹ́ máa parọ́ náà. a kò tán síbẹ̀ o fọ́nrán tí ẹ wò yìí ó sì kú o gẹ́gẹ́ bí evangelist náà àmọ́ ṣe sọ eléyìí tí ẹ fẹ́ wò yìí la lè pè ní ipa kejì tá a lè pè ní part 2 ẹ ti rí bí àfáà yẹn bó ṣe gbé irọ́ kalẹ̀ tó ń jọ lẹ́kìtì bẹ́yẹn tó ń jọ fún àwọn tó ń tẹ̀lé wọn lẹ́yìn tí wọ́n fi dúdú bò wọ́n lójú irú wọn náà làwọn tẹ̀ ń padà rí tí wọ́n ń jáde tí wọ́n ń ṣépè fáwọn àfáà wọn nítorí pé wọn ò sọ òótọ́ fún wọn ṣàdàmọ́ Yorùbá dẹ̀ sọ wọ́n ní bí wọ́n bá lọ fún gọdún ọjọ́ kan báyìí ni òótọ́ máa bá so kẹ́yìn mùsùlùmí kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ evangelist Noah pé àwọn àfáà yín tó ń sọ òótọ́ fún yín ẹ̀yin mùsùlùmí tó yẹ òye tí wọ́n parọ́ fún ẹ ti rí ẹni tó ràn yín lọ́wọ́ báyìí láti máa bá yín tan ìmọ́lẹ̀ sí irọ́ tí wọ́n ń pa fún yín òkùnkùn tó fi ń bò yín lójú yẹn o so ẹja nìṣó ká tún gbọ́ bí ó tún ṣe lọ sí ẹ bá mi share o kí ojú kó ti èké kójú kó ti irọ́ ẹ ṣeun yóò dára fún wa àná Ọlọ́run ní fi wá sílẹ̀ ẹ kú wíkẹ́ndì o á tù wá lára ó yá. pátù lélẹ̀ ìwé tẹ́ bá kọ́ fídíò àkọ́mọ́ sọ pé màá sì pátù ẹ̀rẹ̀ máa sọ pé Jesus is the only way. ṣe ní story tá a bá sọ ìsọkísọ gbáà ni wọn ò dẹ̀ present ẹ̀ bí kíní yẹn ṣe rí. lákọ̀ọ́kọ́ náà ọmọ ànábì wo ni nǹkan tó similar ṣẹlẹ̀ sí torí kìí ṣe bí nǹkan ṣẹlẹ̀ nìyẹn. Zainab lórúkọ ẹ̀, Zainab ni orúkọ ọmọ ànábì yẹn, ọkọ ẹ̀ sì ń jẹ́ Abu al-Ashi ibn al-Rabi lọ́kọ ẹ̀ kò sí ìtumọ̀. kí ló wá ṣẹlẹ̀ gan-an story yẹn ẹ má jẹ́ ká parọ́ fún yín o máa yẹn ò pa ọmọ Muhammadu gbó ti dàbọ̀ lára tó wá pa tó gbé ọmọ ẹ̀ tó sọ fún ẹyẹ o irọ́ ni o tẹ́ ẹ bá lọ wo Sirah Ibn Ishaq pé 314 tó 315 ibẹ̀ ni complete story yẹn wà bọ́ kí ló prompt nǹkan tó ṣẹlẹ̀ ní 314 yẹn ẹ má gbàgbé pé ní Sirah Ibn Ishaq pé 289 lànà bí ti lọ dènà dé àwọn tó lọ ṣe business lọ́nà tó lọ kógun jà wọn tó gba property wọn èyí náà ti mọ̀ pé digunjalè ni now wọ́n wá borí àwọn pípù yẹn jọ ẹ̀ ìyẹn wọn kò lè ṣe yẹn tó lọ ṣòwò yẹn wọ́n ṣẹ́gun wọn lọ́jọ́ náà lọ́hùn ìgbà tó bá ṣẹ́gun wọn ní page 314 yẹn Ànábì wá sọ fún Ali-Ashi yẹn Abu Ali-Ashi yẹn tó jẹ́ ọkọ Zainab pé lọ mú ọmọ mi wá gbogbo ọ̀nà tó bá fi lè mú débi ní kò fi mú débi tó ló jọ́kọ̀ ẹ̀ kò dẹ̀ òun ṣe Islam òun gba Islam ọ̀ Zainab jẹ́yàwó ó jẹ́ ọmọ Muhammadu máa yẹn wá lọlé ó wá lọ sọ náà story ẹni mò ń gbé jáde yẹn o bó ṣe wà nígbà mùsùlùmí nìyẹn pé ó yá ẹ wá gbé ọmọ yẹn wá bó ṣe lọ Mẹ́kà mọ́dún náà Zayd ibn al-Harith ó ràn tẹ̀lé pàtó ràn tẹ̀lé tí Zainab wá fẹ́ kúrò nílùú ó wá jẹ́ ojúmọmọ ibẹ̀ ni al-Aswad Abal al-Aswad bun al-Muttalib bun Asad bun Abdu Uzza al-Fitri tí lọ pàdé wọn pẹ̀lú àwọn ẹlòmínú wọn lọ threat wọn pa kí lè lè tẹ́ ṣe yìí ibi tí máa yẹn ti threatin ẹ̀ al-Aswad yẹn ṣẹ̀kóbìnrin ó wà ní oyún bó ṣe ní miscarriage nìyẹn miscarriage ló ní kò ń ṣe pé wọ́n gún un ní ìdá o àmọ́ gún un lọ́bẹ̀ o irọ́ o miscarriage ló ní àwọn ayọ̀ ọmọ inú ẹ̀ tí wọ́n ń gbé fẹ́ yẹ miscarriage ló ní. àwọn ìlédè wa Abu Sufyan sọ fún ẹ pé nǹkan tẹ̀ ṣe yóò mọ́pọlọ wa ẹ̀rí bí Muhammadu ṣe wá dáa lọ́nà tó dá wàhálà lẹ̀ tó pa àwọn èèyàn wá pàkópa
ẹ tún wá ń gbé ọmọ ẹ̀ ní ojúmọmọ pé ẹ fẹ́ lọ gbé bá ẹ ń wumi létí Kùrẹ́ṣì lélẹ́yìn náà pé nǹkan tó fà á tó ṣe wá dá wọn dúró nìyẹn so wọ́n á ní kó padà lọ sáàrin ìlú wípé wọ́n á fi òru gbé kúrò wọ́n lè wá lọ lálẹ́ wọ́n dẹ̀ síbẹ̀ máa tó wá lọ trent ọmọ Muhammadu ìjọ yìí táwọn sí Al-Aswadi yẹn ó wà nínú kitab Al-Tobacco tí mo kà ní ọ̀sán Al-Kabir orúkọ ẹ pẹ́ láwọn tí Muhammadu list pé kí wọ́n pa tán bá ti rí wọn nínú àwọn mẹ́wàá yẹn kitab Al-Tobacco Al-Kabir volume 2 yẹn tẹ́ ẹ bá lọ sí page 168 orúkọ ẹni yẹn ló wà ní number 2 àwọn tí Muhammadu nìkan pa bọ̀ torí pé ẹni yẹn ó wá bẹ̀ Muhammadu ó wá lóhùn gba Islam orí Muhammadu ṣe fílẹ̀ so lágbèjì bá nàbí òkè ń gbẹ̀sán irọ́ ni so yẹn jẹ́ bí kìíní yẹn sì jẹ́ ìkakúkà làáfàákà ó fẹ́ ó mọ̀ọ́mọ̀ ká ní ọ̀nà báyẹn so that ara àwọn èèyàn lè sọ pé yéè ànábì èèyàn gidi ni ó èèyàn pàtàkì ni ó wẹ̀rẹ̀ àṣì irọ́ ni lórúkọ Jésù ọ̀pọ̀lọpọ̀. ẹ ṣeun evangelist Ezekiel Noah ẹ máa sọ fún wọn àwọn tó bá máa gbọ́ nínú wọn wọn á gbọ́ àwọn tí ò bá ní gbọ́ nínú wọn wọn ò ní gbọ́ torí Yorùbá sọ wípé bí a gúnyán nínú odó tá a sebẹ̀ nínú èpo ẹ̀pà ẹni tó máa yó á yó àṣírí àwọn ẹni ìgbàlà àwọn ẹni ìmọ́lẹ̀ nínú wọn tí wọ́n máa gbọ́ tí Ọlọ́run ní ètò ìjọba Ọlọ́run fún tí wọ́n máa wá sínú ìmọ́lẹ̀ Kristi so Ọlọ́run á túbọ̀ máa wà pẹ̀lú yín Ọlọ́run ní fi yín sílẹ̀ more anointing more grace in Jesus name ẹ ṣeun wa tàdíjọ́ wo fídíò ìpátá lórúkọ Jésù májẹ̀mú ìjọba Ọlọ́run lórí wa kò ní bàjẹ́ o ẹ bá wa like ẹ bá wa comment ẹ bá wa share láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.